شيخ تجاني الله يكرمنا إلى اليمن من كتب تجاني تكون منه بقلبي أنا بشرى تهاني فلا كتب سعدك بزماني فليبقى الله فليلا ولا الشيطان الكرر اللهم صل على الألف الأولى في حضرة الأعلى اللام العدلي في اللام الجلي والآن الأوي في الحضرة الإلهية اللهم صل على الباء الأبهى المنقوطة بصيغة الأسفى وعلى آله الطيبين الكرماء أصحابه المباركين القدماء جزا الله خيرا قومنا وجنودنا لقد مهدوا لنا سبلا والمسالك يا همة الشيخ أحمد تجاني رضي الله تعالى عنه لنا في هذا المحضر فلتعزم لنا بنازلة منال بالنسل ويا همة القوس الأنام مبارك الفارس صاحب الفيضة التجاني قوس الأزمنات والأمكنات الشيخ الإسلام الحاج إبراهيم النياسي رضي الله تعالى عنه رضي الله تعالى عن كتب في العلم ولولاية ما فضيلة الشيخ آدم عبد الله الإيلوري رضي الله تعالى عنه وكذلك الشيخ عجوبة الزمان الشيخ محمد كمال الدين الأدبي رضي الله تعالى عنه ولا أنسى أنجامه فضيلة الدكتور الشيخ العالم المقبول الدراكة الراحل الشيخ محمد سعيد إبراهيم بابا دولومي رضي الله تعالى عنه رضي الله تعالى عنه أني بابا دولومي رضي الله تعالى عنه لما في مايكي إجا من تو فيس السولوري بابا دولومي iṣẹ́ tí wọ́n wálé ayé wá ṣe tó di tí wá nípa tá a gbàgbé sí ìrọ̀lẹ́ aláwọ̀ yẹn wọ́n ní bàbá ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣe tí wọ́n gbélé ayọ̀ wọ́n mọ̀ kọ́ àìgbélé ayọ̀ ni ò ní jẹ́ ká kí àwọn náà kó wọ́n wálé ayé rí ìjọ tí wọ́n ń kíyàn wọ́n yí kọjú orí mọ́ wọ́n máa ń káṣeyọrí ju wàhálà lọ. àṣeyọrí wọ́n máa ń kí ju wàhálà lọ. ìjọ tó bá wá aṣọ tó fáyìn tó bá ń lo òde tẹ́rẹ̀ bá ti ta sí i oore ní kó padà má dé bẹ̀bẹ̀. oore ní kó padà àtàbùkù ara rẹ tẹ́lẹ̀ síwájú kó tó débẹ̀. ṣé gbogbo wa lọ́sẹ̀ sọ fún kó ìyàwó ẹ̀ ló dókó sí. àní wàhálà àtàwọn bàbá yẹn yọ ju tàwọn tó kù tí wọ́n ṣe wàhálà tá ló wù ú yọ. ìkàlẹ̀ ní kẹ́wù ibi tí o bá ti rí tí wọ́n ti pè lórí níjọ́ tí o bá fẹ́ tóbi ju orí yẹn lọ ọlọ́kùnrin. ọmọ yìí sọ̀rọ̀. ibi tí o bá rí tí wọ́n ti pè lórí ìjọ́ tí o bá ti fẹ́ tóbi ju orí yẹn náà ọlọ́pàá rẹ nu. gbọ́mi bí òde ṣe bí kéwù ṣe lágbàríkà tó bá ṣe tóbi tó òde kì í ṣẹgbẹ́ kéwù. òde kì í ṣẹgbẹ́ kéwù. tọ́ba màtá àlàfọ̀rọ̀ lọ sọ́nà wa ni. òhìnbó nídàlẹ́ òlìyá mẹ́sìrọ̀ tán. wá ní ẹnìkan jẹ gínáwó ẹ ẹ máa kókò mọ dáadáa àníkàdàrà rẹ pé ta. ilé abirahama mi ní ìlú mọ́nà. wọ́n bá bẹ́ẹ̀ kú wò dáadáa èwo ní kò àti àwọn tá a sọ fẹ́ gbóbìnrin òde wa oníṣègùn tẹ̀sẹ̀ tó dùn ní àti kakúlẹ̀ tójú tó ti fọ́ mọ́. rúmú yà á jẹ́rù náà. ayé ilé mọ́tọ́jì àwọn dàkírà tìlí ọ̀la. abaláwo mi ni mo kí o abaláwo mi ni mo kí o. tó o bá ti rí i pé dandan pẹ́ ni kọ́rọ̀ rí o tó lọ́jọ́ alẹ́ mọ́ kí wọn. làrúyà tá ọkọ̀ kẹ́lẹ́ ń bí yá. làwọn ìdẹ̀rọ̀ bí sàmà ìfà. wọ́n ní ìsìn tọ́lọ́ fi máa ṣe bẹ́ẹ̀ o ṣèbí gbogbo àwa tó bí wa gbogbo àwa iná àfa àwọn tó bí wa kí ló tá pa àwọn ọ̀gá láti sọ wá ní kéwù. Ìlọrin akadamakumullah. ṣèbí gbogbo àwọn tó lọ tó bẹ̀rẹ̀ ọba fáànù ìjọ tíṣà dáná dárúkọ dáàdì ẹlòmíì sọ̀rọ̀ sọ̀rọ̀ lábìjì. Ìlọrin. kì í ṣe pé bàbá yóò tóbi wọ́n ṣàdúrà gan gbígbà lọ́lọ́wọ́ fún ọ. Ìlọrin. dáhùn. Ìlọrin.
البلاد وللأولياء. wọ́n ti rí àwọn tí wọ́n fi wàhálà ànábì ọ̀rí pé ní wọ́n máa tutù bí ẹgbẹ́ lọ. فمن هناك رجال الهدى. ọ̀nà òfin tó jẹ́ pé ìlẹ̀kẹ́ náà ni mo kíkẹ́ lọ jòkó ó tẹ́ mi lọ́rùn bàbá olólàgbà ti sọ̀rọ̀. خليفة عالم شيخ الإلهي. ní tó máa fi tó tẹwà bá ní kíkí fún yín ẹlòmíì lè ga bí yín kó tún fẹ́ ya fọ́tò kó tún dó tèé tán. سلام أكرمكم الله. ọmọ kan ṣẹ̀ṣẹ̀ jáde lè kéwú nísìn gbogbo yẹn lọ́fẹ́ bá ya fọ́tò ẹ mọ̀ kúrò bàbá tó ga púpọ̀ yìí náà yóò àtúmọ̀ adó lébílé mẹ́ta ilé tó fẹ́ parẹ́. ọmọ tó kólé ọlọ́wọ́ pé ìpọ̀ tó lù wọ́n fi èjì kólé fún wa wọ́n ti mọ̀ pa wúlò lójú ọ̀la lọ́fi dà pọ̀. خليفة عالم شيخ الإلهي. wọ́n jẹ́ kí wàhálà àkóbá yẹn ibi tí ọ̀wọ́n ọ̀rọ̀ ibi tí ẹ̀sán pọ̀ sí mọ́kúrò mẹ́ káwọn lọ sọ báyìí pé wọn kì í lò kankan gbogbo ọ̀tọ́ mi pàwọn lò kankan orí pàwọn náà yá kankan. Abubakumullahu. o ò lè lẹ́nu kankan tó sórí rẹ̀ ní ayé nílẹ̀ Yorùbá pẹ́jẹ́ pọ́ṣẹ́ náà sì lówó ẹ̀ níbẹ̀. Salamu bayna wihuli kaba. bàbá àgbà aláwọ̀ mi pípẹ́rẹ́sàn tí wọ́n fi mú wálé ayé là kí. Wàdà ṣéyìnbó yẹn bú kàná sàbìlì. bámi ẹlẹgbẹ́ yín tí ẹgbẹ́jọ́ lọ́jọ́ orí ìsàsítà yìí rí kọ́ lòun rí o ìsàsí kílásìmẹ̀tì ẹ̀ lòun rí ìsàsí dádì yìí lẹ́yìn sọ́gbà. Wà mí ní òsùnùsì wà bá ṣàrù àdàgbà. ìgbà tí mo dé tí mo kí wọn gbàtà máa sàlá tí wọ́n sọ̀rọ̀ mo wá lọ tí wọ́n kí ní kíkí tó yẹ irú wọn kíkí tó yẹ wọn ni pé ọmọ ṣàdúrà fún wọn ni wọ́n sọ pé ẹnu wo gbàdúrà ọ̀yẹ̀sọ̀ máa rí wọ́n ṣàdúrà fún ọkọ̀ ní tiẹ̀ lálàáfíà pípẹ́ kọ́lọ̀ jẹ́ mi yóò gùn ibi tí wọ́n wà ibi tó pọ̀lọpọ̀ nídìí. Fàbúbẹ́ àdéhùn ibi tá àyọ̀mẹ́yẹ gàdá lọ parí fún àwọn àlífà mi. Fàbúbẹ́ làmí ni wọ́n wà ìtàlìkẹ̀bírì. láti ẹgbà ní ẹ má nàmi ló mo fẹ́ kí dáadáa ni. Wà á budùlì níláyì ìrùfọ́ gbọ́sàmá. ọ̀la yìí tó jẹ́ kí n máa kí ni wípé a ti lọ parí ìjà ó ti wọ́n lọ àlífà ni wọ́n náà ṣùgbọ́n wò lọ́fíìsì. Àṣìkùlì ìlàyì ìwé tábùtì. ibi tọ́lọ̀ mọ̀ tí lójú ti ni pé ẹ mọ̀ kẹ́ ó kú ẹ mọ̀ kẹ́ ó pin ẹ mọ̀ kẹ́ ó bàjẹ́. Wà á mẹ́dùn yẹn máa bẹ̀ ikọ́ rẹ̀ sọ̀fọ̀. táyọ̀ bá tẹ̀ ṣe lè ámú tẹ́ ẹ bá ṣe wàhálà wà lámà ádámọ̀dé àsìmá àkúlà àmọ́ èyí tó jẹ́ tó mi bí yìí náà agbègbè ò lè nípa bá mọ́. Làṣẹ ọmọ ìyàgò kéwùkéde ìbàrọ̀. Gbogbo àfa níkàlẹ̀ mọ́ bínú orí mọ́ kọ́ wá máa wo ìkàlẹ̀ pé ẹ̀ ṣì bá lè fà dáàdì wọn lọ́jẹ́. Àlífà bàbá tiwọn náà ni wọn náà jẹ́ bí wọn náà ṣe mọ̀ ọ́n náà. Yẹ̀lí mo bá ní ṣe ìwòsùn yúkì. Babaláwo mi kíkí jù báyìí lọ. Wà ṣe ikú kọ̀rọ̀ wí, bàtúrẹ̀ nígàrọ̀. Ìdààmú lépa bá ọ̀pọ̀lọpọ̀ àfà. Ibi tí èmi fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ sí. Ọ̀dọ̀ ọlọ́láfà náà ni. Ṣùgbọ́n kí wọ́n bá wí ní jẹ́nẹ́rà. Mo kí gbogbo àlùfáà ní kalẹ̀. Kọ́lù bí nísìmí ìwọ̀ kò ní ẹ̀tì. Àti orúkọ àtòrí kìtẹ́lẹ̀ mi fẹ́ mo fi kí ọlọ́mọṣà bá ń kí gbogbo yín. Àmín. Mo kí bàbá wa gba ọlọ́mọ fọdé lọ́dún Sheikh Adamu Namaji. Ramallahu hayatahu. Ẹ wí dáadáa wí dáadáa. Ṣéèkù. Bí mo ṣe wọlé bẹ́ẹ̀ ṣe dé wá kí wa mo dúpẹ́ pé pápẹ́ kò mọ̀ mí là lọ ẹ mọ̀ ní kó jẹ gbèsè màálù lẹ́nu ọjọ́ ẹ̀ tó bá yẹ kí ilé mojú ọmọ kúrò kàfá akílódé ní wàhálà yẹn tọ̀ bójú ọdún mẹ́rọ yóò ti dúpọ̀ ní pọ́blẹ́mù gbogbo bó ti ṣe papọ̀ kò sí ní tó fà màálù wọn ti sanwó rẹ̀ ẹni tó jókòó lẹ́yìn spíkà yóò gbowó kó tó lọ yóò máa ní àwọn afá lára ẹsẹ̀ díẹ̀ jẹ́ gbowó kò ṣé bí iná ti fún yàrá owó tí wọ́n sọ. Instrumental sí ti flash yẹ. Mo kí ọba Yakuba. Ramallahu hayatahu. Àfa àti fún àfa ẹgbẹ́ rẹ̀ ní oúnjẹ. Olórí bíi àfa tí kì í ṣe àwọn àfa àti tọ́sípítù bọ̀. Gbogbo àfa àti Ọlọ́run tẹ́ pẹ̀lú orúkọ Ọlọ́run tẹ́ ń sáà tọ́lọ́run fi ń gbàdúrà yìí wọ́n wá béèrè ẹ̀ fún wọn ẹ kú orí ibú ìjọ tó bá jóná ọmọ bí tó ti lọ gbà padà. Àlá yóò sọ ìbí olùdí kàkà Musa. Bàbá Yakuba ẹ̀ ní Manira kò ní kùdí ẹgbẹ́rọ yóò dàrú. Àmín. Tí a bá nírú yín nínú alálàfà tínú rẹ̀ mọ́ bí yín báyìí gbogbo aláti dìde ti pẹ́. Inú wa tí ò mọ̀ síra wa lẹ́yìn agbádá yìí ni o. Bá ti ń pariwo ara wa yé lómi náà ṣe lọ fi wá ṣe yẹ̀yẹ́ lé o múra sí. Ọmọdé ọsán kínú ilé yín náà ni wọ́n náà ti bá tẹ̀jẹ̀ rẹ̀. La ilaha illallah. Kò yí sí kọ́nà ń jẹ́ kó oríire pọ̀ ní ilé kan wọn ò bínú púpọ̀ ló fà.
kì í ṣe pé ṣàdámù òní kan ti mú àwọn ọmọ kéwù ṣẹ̀wọ̀n wọn àgbẹ̀sán ló fà á tọ́lá àfa bá ti gbẹ̀sán ju ọmọ rẹ̀ onídìdé lẹ̀ kò sẹ́ni tí wọ́n yí ṣẹ̀ ọ̀wá ni wọlé gbogbo ọmọ kéwù wá ṣẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ní kẹ́kọ̀ọ́ rẹ̀ tiẹ̀ àtọ́ọ̀lì yẹ́tùbù ṣe àmì kù ìkankan ló wá lọ́dọ̀ yín kì í ṣe kéwù nìkan gbogbo nǹkan ní kẹ́ẹ̀ dáa mọ́ wọn àfẹ́ kọ́lé wọn ní kó lọ gbà ń ta tó bá dọ́dọ̀ yín wá tún fún lépè tó bá iṣẹ́ ipá dátà kan náà palẹ̀ tẹ̀yìn náà báwọn ṣùgbọ́n níjọ́ tí wọ́n bá pa ẹ̀ ní mọ̀ níjọ́ tẹ́lẹ̀ tẹ́ fọkàn sí ó yẹ kó sọ̀rọ̀ ní òní sọ̀rọ̀ bọ́láyé. ọmọ ńlá yẹn sùpáàní ní kílì ní àfá. ẹ wo bí bàbá wa láwùn mi ní kalẹ̀ tó bá bí bàbá ti padà tó àwọn ọmọ tó pọ̀ ní báwo ni kíkí ó ṣe tọ́sùn wọlé. ṣé gbogbo àlà ń kúnlẹ̀ yìí ajẹ́ gbèsè rẹ̀ ni wọ́n ra gbèsè ẹ̀ka kúnlẹ̀ ẹlẹ̀ fún yín ni nítorí pé gbogbo dátà ọmọ náà mọ̀ bí ọkọ̀ tàn wọ́n pa. mo wà ní àjọ wà lọ́dọ̀ àfọ àwọn aládùn níjọ́ Sunday wọ́n tún kí wọ́n tún fi àfọ àrírí kí bó jẹ́ lómi ni yóò mọ̀ bí lónìí pé tàbí jẹ́ bẹ́ẹ̀ ọmọ kéwù tó kọ́ tó gbé náà ẹni túwọ̀ tó kọ́ náà ló gbọ́ náà tó bá rí ibi tí wọ́n ti fi máìkì sọ̀rọ̀ máìkì kan ló wúlò spíkà tó sọ̀rọ̀ rẹ̀ jẹ́ àkọ́kọ́ kí. ẹ̀yin ni spíkà tó sọ̀rọ̀ tí gbogbo kéwù wọn fi dàbí tó wúlò tẹ́ ẹ bá bínú tó bá ìpàdúdé ó lè pàdúdé wọn à ní bèrè pẹ̀ta ló bí ìmọ̀ tá ń kọ́ ni wọ́n mọ̀ bèrè. gbogbo èèyàn máa fa àmọ́ sọ fún káàkiri ẹ̀yẹ́ máa sọ síta mọ́ ìkákọ́lé ó kọ́ ọlá ìyá sí ọmọ àfa ó gbádùn ọmọ àfa kì í kọ́ ọlá ìyá kọ́ ni wọ́n wúlò fọmọ àfa bàbá ni wọ́n jèrè nígbà tẹ̀mí débi tẹ̀mí tí wọlé nísìnyí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́ orúkọ mọ́mọ́ mi ká forúkọ mọ́mọ́ mi gbọ́ ọmọlé ṣùgbọ́n nígbà tí olódò náà ní kí Yakuba wọlé orúkọ bàbá wọn ni ìjọ sábà ọláwù mi wọlé nísìnyí orúkọ àbọ̀ ọláwù mi la fi ń kí wọn wọn àyè forúkọ ìyá kọ́ máa fa ọmọ ẹlòmíì náà máa forúkọ ìyá. àlàyé sọ ibi. báwo wọn àbá wa ní fi kí orúkọ ìyá kí ìyá ni ó lọ orúkọ lábẹ́ rẹ̀ o tẹ bá lọ́mọ àfa àti òbá dàbí ọmọ àfa ẹ má bu púpọ̀ ẹ kú bàbá ẹ níwọ̀nba ẹ kú yẹ púpọ̀ jù gbogbo ọmọ tí gbogbo obìnrin tó bá jẹ́ pé ọkọ ní máa ń pè gbogbo àgbéjá súnmọ́ra wa ọmọ rẹ̀ ó pẹ́ kó tó rọwọ́ mú. sọgbọ́n báyìí. tó bá ti jẹ́ pé wọ́n lọ́mọ obìnrin tí gbogbo obìnrin tó bá ti ní tì tútù nínú ilé kò wá òkè kéèyàn fẹ́ wọ́n bá ọ̀sùn lẹ́ẹ̀kan kò tó owó àdá ní ẹ̀sọ́ wá yín mú mọ́lẹ̀ ọ̀pá rẹ̀ tó o bá tó wọ́n béèrè ní ẹ̀tọ́ rẹ ni ìwọ náà tí wọ́n béèrè ẹ̀tọ́ náà tó ní òdìbẹ̀rẹ̀ òsì náà ó nílò òpé ni bàbá àṣàlá ti mo kí púpọ̀ olówó lágbà ti tiwa àfa àṣàlá ti àfa àtàgbọ́ mi àwọn afa kan wà tá a bá béèrè olóyè tó bá ti fún wa kì í ṣe pa àtòṣì àwọn afa àtọ́ ní jìwà lọ olówó lágbà ní gan tẹ́ bá ti rí wọn bílì wọn ṣùgbọ́n má bílì wọn láàrin èrò kó má bàbọ̀ sí ìlú àkànbá mi torí ẹlòmíì náà kò yẹ èèyàn gbọ́dọ̀ fún lówó nàyí sí wà lára ẹ̀ tábà fẹ́ lómi lówó ọ̀nà ó dì mọ́ yẹn àwọn ẹ̀dẹ̀ mójú ẹni tí nàyí sí mi lára ẹ̀ èmi mo wá dé ìrìnàjò wa ni òyìnbó epo lọ́wọ́ ti máa lọ ó ní ní sìn àtijọ́ mọ́ọ̀tì ẹ̀ ni. àlàyé sọ ibi ìbùrùbí ìjọba musa. bẹ́ẹ̀ o ìwọ náà tíyàwó ẹ sọ fún pé o ṣe kò tó tí wọn náà wá ní ó ti bẹ̀rẹ̀ lánàá kò bẹ̀rẹ̀ lánàá wọ́n ló yẹjú. ìwọ ló mú kó gbóná. ìwọ nìkan ó rí nǹkan tí àfa ní dúró ní kọ́kọ́ sọ ni ó ní yáàzọ́ bí àtàní àṣìbá àṣẹ ikú ń dín máa ó láǹdì lómi tẹ́lẹ̀ alẹ́kò sáàmà bẹ́yìnà àṣìjáàrì nọ́kọ̀ inú ibi tí orúkọ ní kíló ti jáde lómi ìmá tàràrà sí àkàlọ́nù ọlọ́dún ṣe wàhálà tó bá jáde ó lè kojú lófù lára táwọn ṣùkò sí tààtà àṣìjáàrì dúdà. nínú ilé àdá bí kú sí bí nàdárí sáà. ọdún méjì ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin obìnrin ẹ ṣeun tẹ́ ń bá mójútó lé o ẹ̀yin yàwó ẹ ṣeun ìyàwó àfà gbogbo ìyàwó wa tẹ́ ẹ rọ́jú fẹ́ wa níjọ́ tí o ti ní blọọmù òun lẹ́yìn náà fi fọ́ polisi ọlọ́run jòdì àfáàfáà àpọ́nlé ànábì ọkùnrin kan yẹn gbádùn gan wọ́n ní ẹni bá ń wo owó kó folówó ẹni bá ń wọ ọlá kó fọlá ọwọ́ ni mò ń wá lùjọ́ náà mo bá lù fà á. ẹ wá wáyé bó ṣe ń dùn fún mi ní àyàbá. ẹgbẹ́ yìí wo ló lè rí ní ìsìtò nìkúlẹ̀ ibi tá a ní kẹ orí tá a ní kẹ bá jẹnu ẹ̀yin ọmọ obìnrin tó ti fi àfa kì í ṣẹgbẹ́ àwọn tó kù mọ́ ẹgbẹ́ ìyá rẹ̀ ó kúnlẹ̀ wọ́n jẹ gbèsè rẹ̀ ni kì í sì iṣẹ́ ọ̀hún níjọ́ tó o bá ti ṣẹ̀ wá ló ti dọ̀hún. níjọ́ tó o bá ti wọ́n pẹ̀ ní ìyáálé eke wo dúpẹ́ ṣe ní ìyàwó lè lọ́pẹ́ lómi. ìyáálé eke tó ẹ pé ọlọ́run mọ̀ kí ọ àwa náà mọ̀ kí ọ ọmọ kéwù mọ̀ kí ọ ọmọ kéwù mi náà wà kì í ṣẹgbẹ́ àwọn àfa lọ́wọ́lọ́wọ́ yìí ó kàn ń gbaná lọ́wọ́ ni kó lè háyà níjọ́ tó náà bá bẹ̀rẹ̀ àtọmọ wò lọ́ọ̀kan ni bólúwa ṣe máa ń ṣe é nù síbẹ̀ náà yóò wá kúnlẹ̀ ni ẹ̀yin tó ń gbà kúnlẹ̀ fún kì í ṣe orí ní tí mọ́mọ́ ké wọlé pé yá ṣe kíní kan torí gbogbo kan la rí nísìnyí o
ìyàwó àfa mú ọ wá nítorí àwọn àfa lọ wá sí ọ̀sẹ̀ méjì ọwọ́ àwọn ọmọ kéwù torí kó ga wọlé ẹ̀jọ̀ kú ni ọwọ́ àwọn ojúbà ìtura rẹ̀ o ti kọ́kọ́ bà alámọ̀rí òun jẹ́ ìwọ náà ti padà tàwọn ọmọ tó bí wàhálà tí ẹ bá rí tàfà mi ṣe tí ọ̀yọ́ ìyàwó ẹ̀ ló fà á òun ni ò jẹ́ kíṣẹ́ yọ lára àwọn ọmọ àmọ́yọmọ ní mọ́mọ́ tó dára òun ò ní jẹ́ kíkẹ́ wò jáde rẹ̀ gbọ́ mi ẹlòmíì lè mọ kéwù gan kíkéwù mọ̀mọ́ padà ibi tí wàhálà wà nìyẹn ó ké bá àgbà tí wọ́n rọ̀ ádà tẹ́sà ẹ̀ ní sunkún o ẹ̀kọ́ àti ìjọ yẹ kó ìpadà ọlọ́wọ́n ní sọ fún òun ṣe mọ́ mélòó mélòó ẹni tó mọ kéwù púpọ̀ tí kéwù dámọ̀ ẹlòmíì dẹ̀rí ò ní mọ kéwù lè lọ bá nílé kì í wá ṣe ká sọ fatafata ni wọ́n fẹ́ fi kí àní kó òun sọ kọ́lọ́wọ́ gbà kọ́lọ́wọ́ ti gbà ìtàn pè láàfà ní ìsìjàbà ìntí àwọn àgbàlagbà àná ní tí wọ́n fẹ́ sáré tẹ̀lé wọn nìyẹn. aláyàsọ ibi òwúdí kàkà musa. alálàfà ẹ jẹ́ ká palẹ̀ mọ́ nǹkan márùn-ún o kí ló tẹ̀lé. minali àdàbí kùsìfì nàdà ìsàbọ̀ awọ́lù kásì ilé ẹ̀sìn ìlímù. alákọ̀ọ́kọ́ gbogbo apáta ní jálàbí malára o mélòó ló ní lè kéwù gbogbo ajálàbí la fẹ́ sóríire á sóríire dandan ni wọ́n ti ṣàdúrà rẹ̀ ṣùgbọ́n tó o bá sóríire o ṣé tòótọ́ ni ọ̀la rẹ̀ ní o tún máa rántí orúkọ rẹ̀ gbogbo àfa àti ìbàdí nílé kéwù yóò kú tó bá ti kú orúkọ ẹ̀ ti parẹ́ ní tí sàdámà fi wà láyé dìsín ni pé wọ́n ní mọ́tàsí ní tí ọ̀bá kàmáà fi wà láyé ni pé wọ́n ní túmúrà ilé kéwù àfa àgbààgbà ló jẹ́ ká máa rántí wọn àgbà ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti kú tí wọ́n tún kú bọ́n ti kú náà ni wọ́n kú ọmọ tó fi sílẹ̀ náà ò tún ṣe é nàka sí lọ́mọ ṣèlú tó bá tẹ̀ nílé kí wọ́n awẹ́ nìkan ṣe mọ̀ nínú kẹ̀ṣẹ́ wọn pákéjì ẹ̀ àwọn àlùhà ti ń àṣìyà ìlú kò ń ṣe torí owó nìkan náà fi dá wa sí ìtàn ní ká wá sí láyé wọn ní ká fi kéwù kùn ẹ jẹ́ akọ́wọ̀n yẹn lẹ́kọ̀ọ́ o ẹ jẹ́ ká mọ kéwù òun ni ebútọ́ kọ́kọ́ bó wọn ní sufi lánàá pé àwọn ní sufi ò mọ kéwù sufi lẹ Yorùbá ni nídìí ẹnu wọn tábà lọ sí ilẹ̀ Cairo ẹ̀rín àwọn àfáà tó mọ pé bọ́sẹ̀ yìí ò di sufi ni wọn àfáà tó ṣe ìyáwó lómi dé abẹ́ Hamid Ghazali onímọ̀ parí ni bẹ́ẹ̀ nù wọn alákọ̀ọ́kọ́ ẹ jẹ́ ká mọ kéwù wọ́n wá bèrè lájọ́ lọ́wọ́ ẹ̀ wá ní mọ̀ ó wọlé lọ́dọ̀ kọ̀ rẹ̀ yóò gbà ọ́ gbà yìí tòótọ́ ṣùgbọ́n sódà olójúkú náà mọ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ káwọn àfa àbíra wa ṣé bàbá jọ kó mi tó bá kú wọ nìkan ló yàrá sáfà ni ó. bíi tani mú kàmi tìlí náà bó ti gani tàwọn sáníyà sàmàtò yà rọ bíkì. ànàkùnlá ẹlòmíì ga lórúkọ níbi pé tó bá rí mi yín kò rẹ̀ fi lè kúnlẹ̀ mọ́ alibarika rẹ̀ dẹ̀ mọ̀ yòrò yọ̀rò kọ́lọ́ ṣé báwọn fẹ́ ṣe wá sí tá a fọlá àwọn tọrọ lánàá tá a mọ̀ pé báyìí lórí àwọn ni wọ́n sí láyé mọ́ náà dẹ̀ tí wọ́n dẹ̀ tí kù. èèyàn wọlé torí kó fẹ́ lo pákéjì wá gbé sẹ́gbẹ̀ nítorí pé èèyàn wọlé ṣé tó bá ti kí orúkọ rẹ̀ ó kó lára rẹ̀ mo sọ pé ló làgbà fún mi lówó nísìnyí kí ló yẹ kó tèmi máa tó fi káṣá òtún. يسبح نورها بدرا وشمسا وثالثها بأفلاك تهلا. ẹlẹ́kẹta tọ́ba mi nà fà tọ́ba nípa fà ni wa bí akhlaqi tahalla. وثالثها بأفلاك تهلا لتسمو بالأولى روحا ونفسا. لتسمو في العلا روحا ونفسا ورابعها بصمت كن حكيما وعيم الله بالجلال تكسى وعيم الله بالجلال تكسى وآخرها لسانك كن صدوقا فإن صدقا إثر النفس أمسي بين الصدق إثر النفس أمسا. أكيد فوتا الشيخ ابن الشيخ ولي ابن ولي الشيخ عبد الرحيم والشيخ عبد الله والشيخ أحمد الرفاعي عند الصلاة. طبعا بعد سبعة يوم كم ما يكمل. أسمعني تو كاي بيوتي دي. وثالثها. Mọ̀kí bàbá kábíyèsí ní kalẹ̀. Àwọn ìdá kan wà tó bá ti fojú pa wọ́n rẹ̀ ìwọ ní orí ẹ̀ parí tán. Inú àwọn mẹ́ta tí yóò gbọ́dọ̀ sọ fún òun ò rí. Àkọ́kọ́ ni kábíyèsí. Orí ni máa ń fìyàn jọba wàhálà kọ́. Wọ́n pọ̀ tí wọ́n jọ du àwọn ni wọ́n bọ́ sí lọ́wọ́ ni. Wọ́n pọ̀. Kó bẹ́ẹ̀ jẹ́ kí ní kábíyèsí dáadáa. Jẹ́ kí wọn kí ṣe torí owó. Ẹni tó bá ṣe wàhálà ní wọ́n kí ẹni tí wàá lẹ́ bá yọ.
baba kábíyèsí afa. iye ẹfọn kalẹ̀ mo kí baba kábíyèsí. baba kábíyèsí wàhálà yín ló yẹ dúpẹ́ fọlọ́ bọ́lọ̀ ń ṣe yàn yín lórí kún torí ò bá kún bọ́lọ̀ ń bá yẹ̀yàn tọ́lọ̀ ò bá yẹ̀yàn torí bá yẹ̀yàn yín padà jábọ́ ọba tó yàn yín là ń bá dúpẹ́ wò Ọlọ́run ní jẹ́ màdúrà. àmín. kúlọ́fà wò oníbàjẹ́. àmín. baba kábíyèsí ẹ̀ ní sunkún o. àmín. kò wọ́pọ̀ nínú irú iye yín tí wọ́n jókòó láàrin àwọn àfa yóò mọ ilẹ̀ fẹ́ ní kó ń ju bẹ́ẹ̀ lọ ni Ọlọ́run sì ní bẹ́ẹ̀ lára gbogbo kan Ọlọ́run ò ní kó lára yín o. àmín. àbájá nàbà Muhammad. wàhálà àwọn ẹlẹ́kẹta bí a ti dó bẹ́ẹ̀ baba ṣẹ́kádà baba náà mọ̀ jí sẹ́ni pé ilé ìtafẹ́ mú jáde ìbílẹ̀ kẹta tí mo ti fẹ́ fi kí nínú òun ni wà. ọjọ́ orí ògbé gbogbo nǹkan ọmọ kéwù jùlọ ògbé gbogbo nǹkan níjọ́ tí èèyàn bá jẹ́ one bàmúdélù níjọ́ tí èèyàn bá jẹ́ one olóríire ni ṣùgbọ́n tí o bá ti sí zero wọn ní ìpín 10. bàdámájí kéèyàn máa sòdè kárùn-ún máa sòdè káwọn ló ń tó ṣe ànáwọ́ one lásán ni kò ní zero lára ni gbogbo ẹni tó bá tóbi tí o bá ti lẹ́ni tó kéré tó lè bá tàga ayé rẹ̀ ò ti sẹ́tù. níjọ́ tí ẹ bá wá di 10 téèyàn bá tún rí òdo kan kún kójọ́ 100 kò ní péye ayé ò ní kíkún. béèyàn bá ti wulẹ̀ kó pọ̀ tó lórílẹ̀ àlàyé tí ó bá jẹ́ 1 lásán tí ìṣòro rẹ̀ bá ti pé mẹ́ta kò ní di 1000 1000 yẹn ló máa jẹ́ káyọ̀ mọ̀ kó wálé ayé rẹ̀. níjọ́ tí 1 bá tún kó wá di 10,000 níjọ́ tí 1 bá kó wá di 100,000 níjọ́ tí 1 kan bá kó wá di million níjọ́ tí 1 kan bá ti kú ọmọ tí ò bá jámọ́ kankan tó bá kú lára yẹn yóò fi lẹ̀. Allahu akbar. òun ló lè jẹ́ olú mọ́mọ́ tó fọ́. àwọn obìnrin míì wà gbogbo ìtọ́lọ̀ fi fara mọ́ká fẹ́ àwọn méjì mẹ́ta mẹ́rin ojú wípé àwọn kan àwọn oúnjẹ nìkan náà máa ń mójútó àwọn bíi ìrídàbásí yóò dáná 100 hours kò ní sùn ó mọ oúnjẹ ṣe yóò nù ṣùgbọ́n kan ọlọ́wọ̀ fún ọ lẹ́bù ní wàrà yìí mú yìí sún làwà. tẹ́ bá gba wájú yóò kì í tá a tún wá pèkẹ́ wá sọ̀rọ̀ bíi lóbi ẹ̀yọ́ obìnrin tí wọ́n sì ń ná ọmọ náà tó sọ fún pé kọyìn tó ní ṣe ń tánṣe fún yín tànù ó ní. òwò á bèrè pé ṣe ń tánṣe fún yín tànù ìta ń rí tẹ́ fi tí àbí ẹni gbọ́ ìwúlò nílé mọ́nù ọ̀ lè kọyìn. ó wá ní àṣà kínní Al-Qur'ani kan sọ̀pọ̀tì ẹ̀ bẹ́ẹ̀ ni ó wà nù Kùránì níbi tí Kùránì sọ wípé nìṣá òkun àrísàkùn ó ní fàáta àrísàkùn àná ṣìtù ó ní wọ́n dàbí ẹ̀ ọgbà ní o ibi tó bá wù ẹ́ ló lè gbà wọnú ọgbà rẹ tó bá wù ọ́ lè gba iwájú tó bá wù ọ́ lè gba ẹ̀yìn. Subhana rabbika.